àwọn ìyá àdúgbò ẹ̀rọ àríkẹ́ wọ́n wá gba ráìsì wọ́n gba àkàrà rẹ̀ wọ́n gba gbogbo búrẹ́dì tó kù wọ́n gba àdúgbò àdúgbò ó wá àdúgbò àdúgbò èèyàn lẹ́nu wá fòtì èèyàn lẹ́nu. láì mo pè tẹ́lẹ̀. èèyàn lẹ́mù ló fòtì ládùúgbò gbogbo wàhálà rẹ̀ ládùúgbò gbogbo kínní láti gbà tẹ́lẹ̀ àríkẹ́ ti ṣe òṣèlú kò wí ní rí kò bá wọn wí gbogbo ẹgbẹ́ tó bá tẹ̀lé máa ń lù sí ni nígbà àríkẹ́ wò. wàhálà pọ̀ wàhálà pọ̀ ni kò fẹ́ lọ síwájú ìlú ibi tí ó bá àti ìjẹ́ ni mo lọ níyà wọn. bẹ́ẹ̀ ni ibi tí wọ́n ti rí trending. àṣìrò òtú tẹ́lẹ̀ ó wá gbé wá títọ̀ kò mọ̀ pé títọ̀ tó ń gbọ́rọ̀ ń wá yìí ìlú ńlá ni. ilé ayé lè kọ́mà kan jó Facebook jẹ́jẹ́. tó bá kan jó Facebook ládùúgbò wọn tó ti ń ṣòṣèlú ó wá gbé wá títọ̀ kí àwa títọ̀. àwa títọ̀ ká ìṣèṣèlú. àwọn ọkọ̀ tẹ́ńdà ọ̀rọ̀ rẹ ọlọ́run nàìjíríà ti gbọ́n wọ́n wá gba gbogbo. wínà làwọn tẹ̀lé àwa ti mọ wínà. I'm not doing this video to support anybody or to mock anybody, but I'm speaking as a prophet. Adeleke, you are winning this election, but don't sleep now. ABC have seen that they are losing the election. Let me come out straight. They see that they have lost the election and they want to do funny things, nasty things. Don't sleep. Àwa ti mọ wínà lẹ́yìn. báyìí ẹ̀yin nàìjíríà kúrò ẹja pẹ̀rẹ̀ àríkẹ́ ẹjẹ pẹ̀rẹ̀ àríkẹ́ ẹmú ìtàtà ẹ̀sìn ìdìbò èèyàn lẹ́bù ló dìgbò fẹ́rẹ̀ àríkẹ́ èèyàn lẹ́bù ti kún ni. èèyàn lẹ́bù. ìdí tí mo fi yin bàbá èmi nìkan ló yẹ èmi nìkan ló yẹ. ìdí tí mo fi yin bàbá èmi nìkan ló yẹ èmi nìkan ló yẹ.